A kú dédé ìwòyí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Mo kí ẹ̀yin ìyá mi nílé lóko káàkiri àgbáyé. Tó bá jẹ́ pé ẹ̀rọ ni ẹ̀yin wà níbi tẹ́ ẹ ti ń wò mí, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá níbikíbi tí ẹ ti ń mú owó, tẹ́ ẹ fi ń ra data láti máa fi wò mí. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà. Àtèmi àti yín àní náà kan tó ká torí kan. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe, bá mi share àwọn program yìí, ẹ bá mi like, ẹ comment. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà nínú ilé tí wọ́n fẹ́ jàǹfààní àwọn nǹkan yìí. Bá mi pín ká. Mo kí wa nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Ìran ayọ̀ la máa fi ojú wa wò. Ìró ayọ̀ la máa fi tiwa gbọ́. Táburú bá ń lọ níwájú, àní bá. Tó bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá wa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tí ẹ ti subscribe, gbòrògbòdò ayé ò nílù fún ijó. Ẹ̀yin náà kan tó kẹ́ ẹ torí kan o. Ìdààmú ó kéré ó tóbi, kò ní jẹ́ pín yín, kò ní jẹ́ pín mi náà. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín. Gbòrògbòdò ayé ò nílù fún ijó. Ẹ̀yin náà kan tó kẹ́ ẹ torí kan. Ẹ ránṣẹ́ yìí lọ́wọ́, torí pé tí n bá ṣe rí pé ẹ subscribe, inú tèmi gan dùn àti máa wá sórí atẹ́gùn gbogbo ìgbà. Ká ṣe fídíò kẹ́ máa wò ó, kò dáa. Ojú yín ò ní fọ́. Tẹ́ bá tún wá wò náà, tẹ́ bá rí èèyàn tí ó rí èèyàn 1000 tó wo fídíò, tá bá rí like, at least ó yẹ kí bàtà bá rí èèyàn 1000 kí like yẹn náà kó tó 1000, kí comment náà kó tó 1000. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí wa. Tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ ọṣẹ awure itaja wá. Awure itaja mo mú wá fún wa lónìí fún àwa tí a bá ń ta ọjà, àbálọ́jà, ìyálọ́jà. Èyíkéyìí ọjà tá a bá ń tà, tá bá ti ní shop, iṣẹ́ mo mú wá fún wa yìí. Atajere la máa tà, torí pé ẹ̀tà ló ń tà kọ́mọ ẹran kó tó ta tiẹ̀. Àwọn tá a ṣiṣẹ́ ọwọ́, iṣẹ́ ẹjọ́, àní bá wọn gbà o. Iṣẹ́ tí ó gbé wa dé ọgbà ẹ̀wọ̀n, àní bá wọn gbà, àtèmi àti yín. Ẹ wo ohun tí ó wà lọ́wọ́ mi yìí. Ṣé ti rí owó ẹyọ àìlú, èyí tí ò lú rárá, òun ni bàbá wa ń pè ní àìlú. Ẹ jẹ́ ká lọ wá 20 ó lé ẹyọ kan. 21 owó ẹyọ 21. A ó gùn pọ̀ mọ́ ọṣẹ ni. Ọṣẹ dúdú tàbí ọṣẹ funfun. Ọṣẹ funfun yìí náà ni Lux tàbí èyíkéyìí ọṣẹ tó bá láti jẹ́ funfun. Ó lè má jẹ́ Lux, ó jẹ́ ọṣẹ funfun míì tàbí ọṣẹ dúdú tiwantiwa. Òun là gùn owó àìlú, èyí tí ò lú náà ń pè ní àìlú. Tẹ́ bá wò ẹ máa rí pé kò lú. Gbogbo tó wà lọ́wọ́ mi. Àmọ́ ẹ wo dáadáa o, ike wà o. Wọ́n ń ṣe ike ẹ̀. Wọ́n ń ṣe ike ẹ̀. Ẹ máa rí pé tó wà lọ́wọ́ mi, original one ni. Yàtọ̀ sí àgbélẹ̀rọ. Àgbélẹ̀rọ ẹ wà. Tí a bá fẹ́ lọ́dọ̀ àwọn tó ń ta lékun lẹ́ja, ẹ jẹ́ ká wò dáadáa.
ká má ta ìkè fún wa. Ẹ jẹ́ ká gún mọ́kànlélógún yìí, òun là á gún mọ́ ọṣẹ dúdú tàbí ọṣẹ funfun. Ẹ jẹ́ ká máa fi bá ti gún tán. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè béèrè. Màá ṣe àlàyé fún yín yékéyéké. Owó ẹyọ àìlú mọ́kànlélógún á gún. Tá a ti gún, ẹ ká kó sínú ike funfun. Ẹ ká máa fi wẹ̀. Ṣọ́ọ̀pù tá a bá ní, ẹ ká máa fi wọ́n lẹ̀. Ká fomi sí i. Ká máa fi wọ́n lẹ̀ níwájú ṣọ́ọ̀pù wa. Ẹ̀tà ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹranko tó tà. Àtèmi àti Atajere òun la máa tà. Bó kò ṣe ń jẹ́ tọlọ́run. Àwa nípa owó ẹjọ́ o. Nípa owó ọ̀ràn. Gbòrògbòdò ayé ò nílù fún gbogbo àjò. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì, àáfàá. Ẹ dákun. Ẹ bá mi share àwọn program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. K'Ọlọ́run kó ṣèmi àti yín ní transformer tọ́mọ aráyé mọ̀ múná ń bẹ̀. Babaláwo ló bá jẹ́ àbí oníṣègùn tó wá ń di òògùn súnsúnsún. Ẹ jẹ́ ká fún àwọn tán nídìí ẹ̀. Fún àwọn tó nídìí ẹ̀. Kò wá ń tọ́jú kúndí pamọ́ sílé. Wọ́n ní Kàrímù ní ó jogún eléyìí. Ǹjẹ́ Kàrímù yẹn ǹjọ́ tí yà síbi iṣẹ́ tó fẹ́ kó yà yìí? Tó bá yà sí díẹ̀ ńkọ́? Àìsí ìjúbà àfàrà sínú kú. Ẹ dákun. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè béèrè. Màá ṣe àlàyé fún yín yékéyéké. Owó ẹyọ mọ́kànlélógún. Ogún ó lé ẹyọ kan. Àìní jù bá lọ lórí ètò yìí. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o. Ó dìgbà kan náà.